Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, Monday, ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè yìí ní ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti gbé ìgbésẹ̀ rẹ̀ àkọ́kọ́ lórí àfojúsùn rẹ̀ láti fi òpin sí ìwà ìgbésùmọ̀mí pẹ̀lú bó ṣe ìkọlù sí àwọn ajínigbé àtàwọn ọ̀daràn kan láwọn agbègbè tí wọ́n ń dà láàmú. Iṣẹ́ kú oríire ti bẹ̀rẹ̀ sí ní wọlé lóríṣiríṣi láti ọ̀dọ̀ àwọn ṣàǹkóṣàǹkó láwùjọ òṣèlú, àwọn ọba aláyé àtàwọn alẹ́nulọ́rọ̀ míì láwùjọ sí èèkàn aṣáájú ẹgbẹ́ ọmọ Yorùbá ni Alàgbà Reuben Fásórántì fún ti ayẹyẹ ọjọ́ ìbí 100 ọdún rẹ̀ lórílẹ̀ èèpẹ̀. Ààrẹ Tinubu gbóṣùbà káre fún alàgbà ọ̀hún fún ìwà ìfọkànsìn àti jíjẹ́ akíkanjú ènìyàn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní gbójú aágan sí àwọn ilé-iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ gbogbo tó wà lórílẹ̀-èdè yìí nítorí àìṣedéédé ojú òpó kó wa wọn. Ìjọba ní àwọn ọmọ Nàìjíríà gbọ́dọ̀ jẹ̀gbádùn ohun tí wọ́n sanwó fún. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ sí ní fi ojú winá dídípa ojú pópó látàrí àṣẹ pàjáwìrì láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀hún pé kí afárá Èkó di títìpa fún àtúnṣe ní kíákíá. Àjọ SERAP ti rọ Ààrẹ Tinubu láti pa láṣẹ fún Mínísítà fún ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àti àmójútó ọrọ̀ ajé lórí ayélujára ìyẹn Dókítà Bọ̀sún Tìjání àti akọ̀wé àjọ Universal Service Provision Fund USPF Yomi Arówóṣafẹ́ láti wá ṣàlàyé bí wọ́n ṣe ná bílíọ̀nù 27 tó wà ní ìkáwọ́ wọn. Ìjọba àpapọ̀ ti buwọ́lu mílíọ̀nù lọ́nà 500 dọ́là láti fi gbọ́ bùkátà iṣẹ́ ìwádìí ọlọ́dọọdún lórí ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ òde òní láti sọ orílẹ̀-èdè yìí di ògbóǹtarìgì onímọ̀ nípa ọrọ̀ ajé lágbàáyé. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona gbo ewúro sí Real Madrid lójú pẹ̀lú àmì ayò 2-0 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ El Clasico ìdíje Spanish La Liga lópin ọ̀sẹ̀ tó kọjá, eléyìí tó fi gba ife ẹ̀yẹ ìdíje náà fún ti sáà yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.